Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ṣé àwọn péjọ tí àwọn èèyàn ti ń sọ wípé ọkùnrin ló máa ń support, ọkùnrin ló máa ń support. Mi ever agree rè because kò rí bẹ́ẹ̀. Kò dẹ̀ tí rí bẹ́ẹ̀ up till now. Àmọ́ mo declare fún yín pé láti maybe some days ago wípé orí ọkùnrin ni mo wà lórí ìkànnì yìí. Kò wá mí pé kọkùnrin misbehave kí wá ṣe àbòsí lórí ẹ̀ o. Kò dẹ̀ mí wípé bá tabarobìnrin tó ṣe dáadáa ká má sọ àbí ká má ṣàpọ́nlé ẹ̀. But mo fẹ́ sọ nǹkan kan fún yín, ìyà ń jẹ àwọn ọkùnrin o. Ìyà ń jẹ àwọn ọkùnrin o. Àní gbogbo ìgbà ni ọkàn mi máa ń bàjẹ́ nítorí pé mo bímọ ọkùnrin. Honestly, ìyà ń jẹ àwọn ọkùnrin o. Ṣé rí àwọn obìnrin tí wọ́n bí in the 70s, from 70, to 71, 72, gbogbo àwọn obìnrin in the 70s to like around 85. Ọlọ́run sì fi ẹ̀mí Ọlọ́run sí wọn nínú. Wọ́n sì ní ẹ̀kọ́ gidi. Pàápàá irú àwọn obìnrin yẹn tán bá bímọ, ìbẹ̀rù tí wọ́n fi tọ́ àwọn náà sì máa fi ń tọ́ ọmọ. Ìtìjú àti respect tí wọ́n fi tọ́ wọn, kò síbi tí irú àwọn màmá yẹn lè wà ní gbogbo àgbáyé, wọ́n sì máa fi ń tọ́ àwọn ọmọ wọn. Ṣé mo sọ àwọn ìyá wa tán bí in the 60s nǹkan kan, mi sọ àwọn yẹn, àwọn ìyá àwọn mo ń sọ àwọn obìnrin bí àwọn set ti wà báyìí. Ìtìjú yẹn sì máa ń wà ńbẹ̀. Táwọn náà bá tọ́ ọmọ, kò síbi tán lè bímọ sí ní gbogbo ayé. Ìtìjú yẹn. Ṣé rí àwọn ọmọ 90s, àwọn ọmọ 87, from 87 to 90s, ẹ mọ̀. Wọ́n ti kàṣà sọ pé àwọn ọmọ genz. Ìwọ ọkùnrin, nǹkan tó o lè gbà lọ́wọ́ àwọn obìnrin tán bí in the 70s, tó bá try ẹ̀ láti gbà lọ́wọ́ àwọn obìnrin genz àbáwọn obìnrin kìíní yẹn, wọ́n á ba ìgbésí ayé ẹ̀ jẹ́, wọ́n á lù ìyá, wọ́n á lù bàbá ẹ̀. Boundaries àwọn nǹkan tó yẹ pé àwọn ọmọ 70s yẹn kàn máa wọ́n máa mójú. Àwọn nǹkan táwọn òbí ẹ̀ máa ṣe fún wọn tán máa wò wọ́n máa. Àwọn ọmọ 70s yẹn wọ́n ní tìjú. Wọ́n á kó ẹbí àti ọ̀rẹ́ mára. Bó ṣe rí àwọn ọmọ genz, àwọn òun láti ní boundaries gidi. Tó o bá ní boundaries gidi, ipe kọ́ máa kà fún mi àti wà tó kọ́ máa kà fún mi, kọ́ máa sọ pé kinní kan, ó máa fi ba ìgbésí ayé ẹ̀ jẹ́. Ojúbọ̀rọ̀ ò ṣe é gbọmọ lọ́wọ́ èkùrọ́ wọn. Ó ní àwọn nǹkan tó jẹ́ wípé àwọn ọmọ genz yẹn wọ́n máa bá ẹ sọ. Tó bá fẹ́ wọn, wọ́n máa bá ẹ sọ, wàá ti bọlẹ̀ fún wọn, wàá gbójú sókè tó yẹ pé wọ́n á sáré lọ sílé àwọn òbí wọn. Àwọn òbí wọn ló máa mú wọn wá bẹ̀bẹ̀, so that wọ́n á mọ̀ pé wọn ò ní try ẹ̀ níjọ́ mi. Otherwise, ṣe rí tó bá ti ń gbà, níjọ́ tó máa strike ẹ, ìyà tó máa jájú ti màálù tó kọ́gò sí Fúlàní lọ. At the end of the day, Ọlọ́run ò dẹ̀ kí ń fún yín ní voice. At the end of the day, àwọn èèyàn ìmí ti kú káyé tó mọ̀ òótọ́. Ìmí ayé ẹ̀ ti bàjẹ́. Ìmí ayé ẹ̀ ti polúkúmuṣu káyé tó máa padà wá mọ̀ òótọ́. Honestly. So ẹ̀yin tẹ́ fẹ́ àwọn ọmọ genz, ẹ láti create boundaries o. Pàápàá àwọn ọmọ genz tẹ́ bá wo ìdílé wọn, ẹ kọ́kọ́ wo ìdílé wọn níbi tí wọ́n ti wá. Ẹ wo ìtọ́ tí wọ́n tọ́ wọn. Ẹ wo ibi tí wọ́n ti wá. Kẹ́ ẹ tó wò pé bẹ́ ṣe máa bí ọmọ bá ṣe, bí ó ní béjò bá ṣe gùn la ṣe ń gbọ́dọ̀ sọ pé béjò bá ṣe gùn la jọ, bóyá ọ̀rọ̀ǹgò òwe nìyẹn. Bí ìrìn tó bá rìn, bẹ́ẹ̀ náà lẹ ṣe máa bá ta. Àwọn obìnrin kan wà tó jẹ́ wípé wọn ò fàpọ́nlé o. Wọn ò fẹ́ kó fọwọ́ rírọ̀ mú wọn o. Wọn ò fẹ́ ọwọ́ dẹ̀dẹ̀ mímí, ọwọ́ rírọ̀ kìíní kan o. Ọwọ́ wèrè gidi, kó ní wèrè, kó ní ṣàǹgbàna ṣókò gidi lórí ló lè fi mú wọn. Ṣé mọ̀ pé tẹ́ bá wo àwọn sẹ́ẹ̀tì àwọn ọmọ 70s, even lórí ìkànnì yìí, ẹ rí i pé ìwọ̀nba náà máa ṣíra lẹ̀. Irú báwọn èèyàn ṣe ń jó lórí TikTok tán máa ṣí pátálẹ̀, tán máa ṣí fùrọ̀lẹ̀, èmi ò lè ṣe. Yìí tẹ́ rí mi tí mo ṣe ní gym, tí mo wọ rẹ́ẹ̀dì tí láti mi wọ̀n lẹ́yìn yẹn, mo ní láti ní courage gidi láti lè ṣe ni. Gbogbo yín dẹ̀ máa mọ̀ pé kì í ṣe pé mi ò ní body tó dáa, ìkọ́ tán kọ́ mi ni. Mo sọ fún pé mi ò rí lipstick lẹ́nu ìyá mi rí.
mi rí ṣòkòtò nídìí ìyá mi rí dọ̀la ṣòkòtò nídìílé tèmi ìdílé tẹ́ pé tó o bá ti wọlé ọkọ o ò ní láti jẹ́ mùsùlùmí o ò ní láti jẹ́ kìrìsìtẹ́nì o ní láti máa borí ẹ̀ ìdílé yẹn ní ìdílé tẹ́ pé tó nǹkan tó bá ti mú ẹ jẹ́ adélébọ̀ tó ti ń bímọ o ní láti cover orí ẹ̀ ìdílé tèmi ti jáde nìyẹn pé o ti di adélébọ̀ o ní láti cover orí ẹ̀ gbogbo yín lè rí pé irun mi ló wà lórí mi but nǹkan tó bá fi tọ́yàn nígbà míì ó máa èmi máa ń try láti kúrò nínú training yẹn nínú doctrine yẹn gbà míì ni ìdílé tí mo ti jáde nìyẹn ìdílé kéèyàn kan ṣẹ̀ ọmọ àbúrò àbáwí ọmọ ẹ̀gbọ́n àbáwí ọmọ ìdílé tó jẹ́ wípé wọn ò bí pọ̀ rí ìyáláyá mi re mi ì lè wojú dọ́là ni mò ń sọ fún yín mi ì lè wojú ẹbí ọkọ kan àbí àbúrò ọkọ kan even àwọn tó bá jẹ́ tó tiẹ̀ jẹ́ àbúrò àdúgbò gan àìmọye tó máa ń ṣẹ̀ mí but màá kàn wò pé mo ní respect fún partner mi respect bá fún náà ni màá fún kò sí nǹkan tó lè ṣe honestly mi ò lè ṣe báwo ló ṣe fẹ́ ṣe táwọn fámílì ọkọ ẹ máa wá fẹjọ́ ẹ̀sùn pé owó ojú ìyá ọkọ àbí owó ojú bàbá ọkọ I stand to be corrected mo dẹ̀ tún sọ dọ̀la fámílì àyàndá sì lọ wà ń bẹ̀ fámílì àyàndá láyé tó bá bò mí ipe bóyá mo wojú òun rí àbí bóyá nǹkan tí mò ń sọ ìtẹ́ bá gbọ́ tẹ́ ẹ̀ bá lọ kọ́mẹ́ǹtì pé irọ́ ló ń pa tó bá jẹ́ irọ́ ni mò ń pa tẹ́ ẹ bá bò mí ọlọ́run ò ní fire fún yín kò sí fámílì àyàndá kan tó máa ní mo wojú òun rí tó máa ní wọ́n rọ̀rọ̀ sọ pé obìnrin yìí o nǹkan burúkú èèyàn kan ló ń ṣe àbí ìwà ẹ̀ ní òjò dúró wọn ò dẹ̀ ṣe mí kò dẹ̀ sí fámílì ọláṣẹ́ nìkan even tó tiẹ̀ jẹ́ àbúrò tó jẹ́ pé wọn fámílì gan àìmọye tó máa ṣẹ̀ mí but ẹ̀kọ́ tó kọ́ mi ẹ máa stay on your own ni mi ò ní gbójúgbóyà sọ pé lọ sọ̀rọ̀ mo ti mọ̀ọ́mọ̀ kọ́ mi nìyẹn mi ì ní gbójúgbóyà lọ sọ̀rọ̀ wọn ò kọ́ mi bẹ́ẹ̀ àwọn ọmọ tán bí in the 70s tán ní tìjú tí wọ́n kọ́ dáadáa ni tó bá lọ fẹ́ àwọn ọmọ jẹ́nsínsìn wọ ọkùnrin tó o bá ya wèrè gidi tó bá lọ ń ṣe dẹ̀dẹ̀ mímí I love you duve ayé ẹ̀ máa bàjẹ́ ni mi ní kó má love ìyàwó mi ní kó má love ọmọ but boundaries ẹ mọ̀ pé mò ń pariwo boundaries ṣe pàtàkì lára ẹ̀ ni pé àwọn nǹkan kan wà tó bá ti jù sí ẹ gẹ́gẹ́ bí obìnrin wọ́ ọmọ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kẹfà kó mọ̀ pé òun ò ní ṣerú ẹ̀ mọ́ àwọn question kan wà tí ò kàn àwọn nǹkan kan wà tí ò kàn tó bá ti tojú sí wọ́n mọ́ kó ya wèrè gidi àìjẹ́ bẹ́ẹ̀ tó bá ti tí ò bá ti ti kékeré pẹ̀ka àrókò tó bá di igi àràbà mọ́ ẹ lọ́wọ́ ọlọ́mọ tí ayé ẹ̀ ò bá bàjẹ́ díẹ̀ báyìí ló máa kù díẹ̀ báyìí ló máa kù táyé ẹ̀ ò bá bàjẹ́ ṣé dẹ̀ mọ̀ pé ìgboro góònà gbọ́ wọn ò gbọ́ com nígbà mi tó máa fi gbọ́ com ayé èèyàn á ti bàjẹ́ ṣùgbọ́n mo kàn mọ̀ wípé ẹni tó bá hùwà ìpè tí gbogbo ayé bá ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa ṣépè fún ẹni tó bá ń hùwà àdúrà tí gbogbo ayé bá ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ á máa ṣàdúrà fún ẹ jẹ́ ká ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ kó rí yín pé ara ń ta mí bí mo ṣe ẹ jẹ́ kó rí yín pé àwọn ọmọ genz àwọn ọmọ tó pọ̀ níta nísì àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tí wọ́n rán ẹni wọn ò ní káyé ẹ má bàjẹ́ wọn ò ní tìjú wọn rán ìyá àti bàbá ẹ àwọn ìyá àti bàbá tí wọ́n ń gbé pọ́tò gbé sókè wọn á bẹ́ ẹ wọ nílẹ̀ tí wọ́n ò bá ya wèrè gidi kì í ṣe gbogbo obìnrin ló réyàn rè bí o kì í dẹ́ ṣe gbogbo ọkùnrin ló réyàn rè bí bíbí ire ò ṣe é fowó rà o ẹlòmíín lè má réyàn rè bí ṣùgbọ́n kó tún ara ẹ̀ bí bẹ́ẹ̀ tí ò réyàn rè bí tí ò tuntun ra ẹ̀ bí tó bá lọ ìwọ ọkùnrin bá bọ́ sírú wọn lọ́wọ́ àwọn nǹkan tó wò gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ àwọn nǹkan kan tó wò bíi treasure wọ́n á bá ẹ fi gbolẹ̀ wọ́n á bàjẹ́ yàkànyàkà wọ́n á tẹ̀ mọ́lẹ̀ Ọlọ́run má jẹ́ kí wọ́n padà wá rìn ẹ́ níwòwò àwọn ìwà míì wà tẹ́pẹ́ tóbìnrin bá wù sí ẹ for instance kóbìnrin bá fọ́ ẹ létí kan wàá fún lápàgbàdà lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ kó ní àpá padà lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ kó wá lọ sọ fún wọn bóun ṣe rí àpá yẹn pé òun fọkọ létí ni ìyàwó mi ni ó ti ya wèrè òótọ́ ni mò ń sọ fún yín o
ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkúrò àwọn obìnrin kan. Ẹ káàárọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe matchmaking ẹ WhatsApp mi diaspora lórí +447404851234. Ẹ káàárọ̀.